ẹsẹ̀ kò gbèrò níbi ayẹyẹ ìkó àwọ̀jáde Newgate tí Alhaji Oríadé Kàlísò ṣe ní ìlú Abẹ́òkúta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá ni wọ́n ní rọ̀fẹ́ àti farahàn níbi ayẹyẹ yìí. Tẹ́ ẹ bá wo abẹ́ kanopi ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá ni ó sọ̀kalẹ̀ síbi ayẹyẹ náà, tí wọ́n sì jáde wá láti wá ṣe àtìlẹ́yìn fún Kàlísò Oríadé fún ayẹyẹ ìkó àwọ̀jáde èyí tí ó ṣe ní ojúmọ́ 14. Nínú ìfọ̀rọ̀wérọ̀ Abídèmí pírẹsẹ̀ntà pẹ̀lú Oríadé Kàlísò sọ pé òun dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn àgbààgbà tí wọ́n ní rọ̀fẹ́ àti jáde wá síbi ayẹyẹ yìí láti wá ti òun lẹ́yìn, torí pé láìsí àwọn pé kò sí òun ó ní gbogbo àwọn promota gbogbo ẹ̀yìn olólùfẹ́ tòun tẹ́ jáde wá láti ibi gbogbo pátápátá lòun dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. Bẹ́ẹ̀ ni ó ní pé a ò ní fi nǹkan ìbànújẹ́ san fún ara wa, pé nǹkan ayọ̀ náà láfi máa ní rọ̀fẹ́ àti máa san fún ara wa. Kàlísò dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n filé àti ọ̀nà sílẹ̀ tí wọ́n jáde wá síbi ayẹyẹ ìkó àwo rẹ̀ titun èyí tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tí ó pè ní Newgate. Olóhùn dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn olólùfẹ́ tòun pátápátá pé ẹ ṣe àdúpẹ́ ò pé kò ní í bàjẹ́. ẹ jáwọ́ díẹ̀ sí i. Ní bí àwọn nǹkan ṣe lọ sí ní ọjọ́ náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin onífújì ni wọ́n ti dìde o láti wá ti Kàlísò Oríadé lẹ́yìn fún ti ìkó àwòjáde rẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà dìde wá lọ́jọ́ náà tí wọ́n sì ṣe kíni tí wọ́n wá fi ohùn orin kí gbogbo àwọn èèyàn tí wọ́n sì fi inú dídùn fi bá a kó àwo rẹ̀ jáde, níbi tí bàbá wa Àlàó Màláíkà táwọn náà kò kẹ́yìn pẹ̀lú. Nítorí èyí ni Oríadé Kàlísò náà fi lóhùn dúpẹ́ lọ́wọ́ ọ̀gá tòun pàtàkì iyún ọ̀gá tòun Àlàó Màláíkà Bàmí Adékúnlé. Ó láwọn dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn wọn. Bákan náà lòun sì dúpẹ́ pàtàkì lọ́wọ́ Showboy èyí tó ṣe okùnfà ìbápàdé òun àti Alhaji Màláíkà. Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin bàbá olówó, gbogbo ẹ̀yin ọlọ́lá tẹ́ ẹ dìde láti wá ti òun lẹ́yìn fún àṣeyọrí tòun nípa àwo tóun kó jáde tí a pè ní Newgate yìí. Ọlọ́run dúpẹ́ púpọ̀ o pé kò ní bàjẹ́ pé ojú òní ti gbogbo yín, ó ní gbogbo làálàá yín lẹ́yìn tòun. Ọlọ́run mọ̀ o, Ọlọ́run rí gbogbo wàhálà tẹ́ ẹ ṣe lẹ́yìn tòun. Alhaji Kàlísò Oríadé Fújì ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run kí gbogbo àwọn báǹdì tòun náà, gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá lòun kí o pé kò ní bàjẹ́ ẹ ò ní ṣàṣetì, ó ní ojú òní ti gbogbo yín lágbára Ọlọ́run. Ọlọ́run mọ̀ ọ́ lóore o, òun dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde wá, gbogbo ẹ̀yin iléeṣẹ́ tẹlifíṣàn tẹ́ ẹ wá, gbogbo ẹ̀yin òṣìṣẹ́ rédíò tẹ́ ẹ wá. Ọlọ́run kí gbogbo yín pátápátá. Ẹni tó ṣe MC Ọlọ́run kí òun náà pé ó ṣeun dáadáa. Òun ò gbàgbé láti kí Wallace láti Ìlárò, àwọn tó ń talẹ̀, Ọlọ́run kí wọn dáadáa. Bákan náà lòun náà rọ̀fẹ́ àti dúpẹ́ lọ́dọ̀ Mary Gold Entertainment tí ọjọ́ ìbí wọn kù díẹ̀ síwájú báyìí. Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ tiwọn náà pé wọ́n kú àtìlẹ́yìn. Gbogbo ẹ̀yin eléré, gbogbo ẹ̀yin oníjó, gbogbo ẹ̀yin olórin tẹ́ ẹ wá síbẹ̀, oní gbogbo pátápátá lòun kí. Ọlọ́run kí Angry Man òun náà wá síbẹ̀ láti wájú níbi ayẹyẹ tóun ṣe. Ọlọ́run dúpẹ́ ò pé kò ní bàjẹ́ pójú òní tiwa. Ó ní gbogbo yín pátá lòun mọ rírì rẹ̀ fún gbogbo nǹkan tẹ́ ẹ ṣe, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn, gbogbo ẹ̀yin onídùúró, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá láti ṣàlátìlẹ́yìn fóun. Ọlọ́run ò ní gbàgbé yín o pé òun sì máa rántí yín nígbà gbogbo pé ẹ ṣe àdúgbò pé àgbà iná kò ní wọ̀wọ́ yín. Ó ní òun dúpẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n wá láti wá fi àwọ́ọ̀dù ṣe kíni ta òun lọ́rẹ gẹ́gẹ́ bí ambassador. Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ yín o láti Army Barrack ti Abẹ́òkúta. Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ gbogbo yín pátápátá fún gbogbo nǹkan tẹ́ ẹ ṣe. Ta ló ń sọ bẹ́ẹ̀? Ta ló ní ká máa kí yín? Ta ló ní ká máa dúpẹ́ lọ́dọ̀ yín? Òun náà ni Alhaji Kàlísò Oríadé. Òun ló ń sọ bẹ́ẹ̀. Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn alátìlẹ́yìn tòun. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Abídèmí pírẹsẹ̀ntà tó ṣe pẹ̀lú rẹ̀ lẹ́yìn ìṣe ayẹyẹ ìkó àwòjáde rẹ̀ yìí tó ṣe tí wọ́n pè ní Newgate, wọ́n ní ìròyìn kò tá mọ̀júbà, ẹni tó bá débẹ̀ ló lè sọ. ẹ̀yà ṣe báyìí adáradẹ́nu Jamaica náà. àmì ti kọjá, àmì ti hàjú, àmì ti lè jọ òní máa ń onílàwọ̀ àmì ẹgbẹ́ káṣẹ dáadáa ọ̀rọ̀ láti ilé ọ̀la òde ètò ìlànà láéláé. Nàìjíríà àjẹkùnlá àlùbáríkà ìwà láyé gbogbo ní ká ó ti pẹ́. wà á rùn wá lọ́wọ́ láti present award with Kàlísò Fuji Music being an ambassador of Nigerian Army Alamala Barrack Abẹ́òkúta. Thank you very much, sir. Ṣé ẹ gbọ́?
alàgbà Táyé Mayati náà onífújì kò ṣàlàyé ṣe kíni kò ṣàlàyé farahàn níbẹ̀ ní ibi ayẹyẹ yìí. Lára bẹ̀ òun náà gbẹnu sí máìkì láti sọ bíi gbólóhùn méjì mẹ́ta kan. Lẹ́yìn náà ni Alhaji Sulaiman Adékúnlé Alao Malaika àwọn náà ṣe kíni wọ́n gbẹnu sí máìkì láti lè jẹ́ kí àríyá kó bẹ̀rẹ̀ lóní rẹpẹtẹ. Hello,